tí ọmọ bá pọ̀ lọ́wọ́ yín gan tó bá pọ̀ gan tí wọ́n ṣoríire gan látara yín tó ń pọ̀ tó ń ṣe yàn kan méjì kan tí kan bá lọ ṣe wèrè tí ó ń gbé bọ̀ wọ́n lẹ́tọ̀lẹ́ wọn á ti fọ ojú ètò pé àti stop wèrè tó ń ṣe yàn. mo ti ní ọdún táwọn mi fẹ́ sọ anything mọ́ mi fẹ́ sọ anything mọ́. ó ga ọ àwọn ẹ̀yin tèmi àwọn olólùfẹ́ Àlàbí Pasuma tún ló jáde báyìí o pé kí Pasuma listen sí òun gbọ́ gbogbo nǹkan tóun fẹ́ sọ pé kán gbàgbé Taye Currency ó kàn ya ó yájú ni èmi ò dẹ̀ blame Taye Currency owó tí wà ńlẹ̀ owó tí ń bá at least àwọn míì wà tí Pasuma ti groom bẹ́yẹn tí wọ́n lẹ́nu bẹ́yẹn láti sọ̀rọ̀ so àti lè mọ̀ gan bí wọ́n sì lè tẹ́jú Paso mọ́lẹ̀ bọ̀bọ̀dá ìṣá mọ́ advice ó yẹ gbọ́ ẹ drop comment yẹn like and share. tèmi jíjà kan ní sikẹ́ tó jẹ́ olórin àgbáyé ní wàá tí ọ̀gá ńlá in fact àkó ọdún but ọdún táwa yìí ọdún tuntun táwa yìí advice mi ti máa fún ọ̀gá wa bàbá wa ẹ̀gbọ́n wa Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá Pasuma Wonder ọ̀gá ńlá wa bàbá ó tó àsìkò báyìí láti sọ àwọn kankan fún yín tẹ máa ṣe lóòótọ́ ìyẹn ò lè kọ́ ní tẹ́badé Ọlọ́run ti ṣàánú yín Ọlọ́run tó fi ń lọ́pọ̀ Ọlọ́run tó fi ń to gbèsè ayé àwọn èèyàn tó dẹ̀ ń gúnrégé bàbá mi ò fẹ́ kí ẹ ṣe àṣìdànù mọ́ láyé àṣìdànù ẹ̀ka stop ẹ láwọn ọmọ tán pọ̀ ní Mushin ní gbogbo àgbáyé tẹ̀tún lè help bàbá because iṣẹ́ tó wọ́n fi rán yìí nìyẹn o kò sí má ṣe àtẹ̀yìn tó ti bú yín àtẹ̀yìn tó pẹ̀ gan yín àtẹ̀yìn tó láìkì yín ọdún táwa ń sìn ẹ láti gbé wọn padà because tí ọmọ bá pọ̀ lọ́wọ́ yín gan tán bá pọ̀ gan tí wọ́n ṣoríire gan látara yín tó ń pọ̀ tó ń ṣe yàn kan méjì kan tí kan bá lọ ṣe wèrè tí ó ń gbé bọ̀ wọ́n lẹ́tọ̀lẹ́ wọn á ti fọ ojú ètò pé àti stop wèrè tó ń ṣe yàn. mo ti ní ọdún táwọn mi fẹ́ sọ anything mọ́ mi fẹ́ sọ anything mọ́ kí n fèsì kárí àtẹ̀mí náà káyé mi dáa nìkan tó bá ti wà òkè báyìí tó bá sọ̀rọ̀ ayé máa wò pé òmò tó ń ṣe ìyẹn tó misbehave kiri Ìbàdàn tó ń ṣe oborí tó ń ṣe kiri tó ti lówó lọ́wọ́ ni o ká ní pé àwa ẹlòmíín náà tún wà tọ́lọ́run gbàdúrà ẹ̀ bíi tiẹ̀ in fact àmọ́ ó mọ̀ báyìí náà bàbá Pasuma Wonder ìwà yín lẹ jẹ o èyí kì í da tán láyé ìwà yín ìkọ́ba tí Ibrahim máa dé dá ìgbà tó kó wèrè dé kó bá yín jà lójú èmi ìjà kọ́ náà ń pélé o ìjà kọ́ náà ń pélé àrífín náà ń pélé ìwà àgbéraga náà ń pélé ìwà ìmoore náà ń pélé Alhaji torí ti Pasuma torí Taye Currency kò sí eré tó ti Pasuma tó kò sí ní Pasuma ni wọ́n fi ń ta yín pé ìwọ orí wa ńlẹ̀ ó lọ ń gbé èèyàn kan láti nílùú Ìbàdàn lọ́nà ṣe é kó rí bẹ́ẹ̀ bó tó yẹ ta ti ń gbọ́n lálẹ́ sọ fún wa pé o easy òun bá lásìkò tó èèyàn máa ṣe nǹkan fún yàn Ọlọ́run ló ń ṣèyàn lọ́wọ́ òun ló dáyàn lọ́wọ́ wálé ayé òun ló kó sínú èèyàn kan láti máa ràn èèyàn kan lọ́wọ́ tí gẹ̀ẹ́tì mi so èèyàn tó tọ́jú fún Taye Currency yẹn tó fi di pé Ọlọ́run ní kó tí ayé fi rí bó ṣe tó fi dá fún òun ló fà tó fi fọ́kọ̀ọ̀pù náà ṣé ẹ máa ní káyé àmọ́tẹ́lẹ̀ tó dá fún ó dà fún wọn ni nígbà tó ti ṣòro ìlú lóòótọ́ àlọ́ lówó wáyé táwọn èèyàn máa ń ṣe báyìí tó bá sọ wọn sí báyìí mi ọ̀pọ̀ máa yàn pé I try aṣọ tiwa ọ̀pọ̀ tí ò ní làákàyè mi wọ́n wá dé torí pé ẹni tá à ń bá sọ yìí olówó ni ẹ sọ fún olówó yẹn pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣé Paso náà olówó ni ṣé dádì wa ẹ̀gbọ́n wa ọ̀gá wa láti dọ̀tún Saheed Òṣùpá kékeré gbọ́bọ̀ ní ṣé wọ́n wà òkè ni tó máa ń jàǹgbá mi tẹ́ bá ń wò wọ́n ẹ̀tọ́ wọn náà ń jà fún un màláíkà Alhaji Sọlá àlàó màláíkà Adékúnlé Kíbla ìmẹ̀kú wà ṣé wọ́n wà òkè ni ẹ má bínú ṣé bàbá pápá tó síbẹ̀ fóbíà ṣé wọ́n wà òkè ni ṣé Alhaji Ṣẹ̀fí Àlàó gègé sí ọ bàbá oko gègé sí ṣé wọ́n wà òkè ni ṣé kí Alhaji Rasheed Àyìndé nìbàdàn mèrèǹgè ṣé wọ́n wà pa ni ṣé dáwọn ni pé ẹni tó ti ṣe lórí ń sìn o ti wá wà òkè ìṣòro rẹ̀ tó o bá lè mọ oore fílẹ̀ má tó dákun mọ́ o lè ẹ̀pù gbà kó wá máa ẹ̀pù ní pé kó máa yìn pé àwọn tẹ́ ń wúyà àwọn ọ̀gá wa rèé o àwọn náà ṣe káyé wá dá o àwọn náà ṣàánú wa o tó wá ń gùn ẹ̀ lọ wá 10 million kan fún Alhaji Pasuma pé àwọn bámbọ̀ sí ẹ sọpọ́tì owó bá ẹ sọpọ́tì yẹn kẹ́ ẹ tún fún wọn lórí owó yẹn síbi kọ́ tí ó bá sáwọn nọ́mbà yìí play tẹ́yìn fi blow tẹ́ fi wá píkì àwa ká tó blow tí lẹ́dà ẹ̀ wá ń bù tí ó ti pẹ́ o
ó ṣe ní ló bẹ̀rẹ̀ òní o ó ti wà tó ti wá bá yín tẹ́ ṣàánú fún un ó dẹ̀ tiraka náà ó súnmọ́ Pasuma ó ti wà tí pẹ́ lọ́dà Pasuma àbí kò wà tí pẹ́ ó lọ sí Mẹ́kà o ṣé kò wà òkè ni ó ń lọ ṣó gidi o ó dẹ̀ ní mọ́tò tó ń lò ó dẹ̀ gbígbé rọrùn Ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ pé kó tó ń lé kàlékún Ọlọ́run wà lékún ló ti fi ṣẹlẹ̀ báyìí o tó ní kẹ́ lọ bẹ̀bẹ̀ láti jọ tẹ́ bẹ̀bẹ̀ tẹ́ mú wa ṣe ni pé ẹ lọ sọ lọ́jà ìyẹn tó wà tí wà ìyẹn ti wà lọ àbínú mọ́ mo ti ní mi sọ ọkàn mọ́ láyé mi pé ọdún yìí ẹ̀jẹ̀ ká náà sọ̀rọ̀ ayé wa kí Pasuma ọ̀gá wa náà ká súnmọ́ pé ọ̀gá wa olórin pọ̀ síkẹ́ tó jẹ́ olórin àgbáyé wà ńlẹ̀ oúnjẹ mo mú ayé ò ṣe mí ṣùgbọ́n ẹ tó ń bá wa support Sharaba Adigun wà ń bẹ̀ ẹbí ọmọ tó pọ̀ tó pẹ́ náà ti ká wà ìsámi ń dá gbogbo ọmọ ló ya pàánù ayé so tí kan bá ní wèrè ṣe òun ẹ fi gbẹgbẹ mi ni ntọ́lọ́run rẹ́yìn wá ṣe láyé tí yín ni kẹ́ ẹ sábà ṣàánú wọ́n dẹ̀ ti mọ̀ pé òǹfààní nìyí Paso lè kówó lẹ̀ báyìí àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lágbolé fújì àmọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ yọ̀ ní Saheed Òṣùpá kékeré yọ ọba orin ẹ mú ayé rẹ̀ tó wà lábẹ́ wọn tó ń fòṣùpá jẹun ní ayé ni ẹ wo Màláíkà sílẹ̀ ìmọ̀ èkó kíbla àwọn tó tara wọn ṣe orí rẹ̀ mọ̀ báyìí nínú ayé ni so ẹyin tó ń pariwo kiri yìí sì ń tó lówó ojú gbé yẹn lọ yìí sì ta ló láka rẹ̀ ta láyé ẹ̀ da ṣé mi ò mọ ẹni ṣe bọ́ọ̀rẹ́ mi nìyẹn àṣìkẹ́ tó yé òsì àgbẹ̀ tó mo ṣe lọ́ọ̀ṣì ni mo ṣe ní oṣù gbígbà owó ń gùn ẹ́ o ṣé tó yé mo fún ẹ màálù kan o a pariwo pé ẹ gbà wá o táyà ti ṣe bẹbẹ ọmọ Paso ni ayé ti dá níta wà ń fẹ́ nìyàwó fẹ́ kó wá bọ́ síbì kan kó máa ba ọ̀gá ẹ̀ jẹ ẹnu ẹ̀ ò gbà sẹ́ni tó tírèènì ẹ̀ gbàgbé mo sọ pé àwọn ò ti bẹ̀rẹ̀ orí kẹ́tẹ́ wò kàn mí o ẹni tó yẹ káwọn ayé mú ẹ Pasuma ni torí tiẹ̀ ni Pasuma fi ń gbogbo olórin tó mọ́ Pasuma yẹlẹ́ nítorí tiẹ̀ ni pé àlàyé ò ṣe dáadáa sáwọn nǹkan kan bẹ́ẹ̀ ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ àdẹ̀bínú mọ́ kò sí problem ṣùgbọ́n wọn ò tún wá lọ ṣe concert nánà àbíkọ òkè Portable ọmọ tí ò gbọ́n kankan tí ò ń ṣàbòsí náà wọ́n lọ pé náà pé kó wá ṣe ó fẹ́ fi jojú ní náà ó fẹ́ fi boost kárí ẹ̀ padà pé ojú wa lọ àdẹ̀bínú ọmọ yẹn dẹ́wò pé òun náà níjà òun náà mi ì bá positive sọ̀rọ̀ rí o mi ì kọ́dà mi ì fún mọ́rùn láyé mi ì dẹ̀ sọ́ ń pa ẹ̀rí ṣùgbọ́n òun náà ní láti lọ tún bẹ̀ ṣe ìlú Ìbàdàn kò ṣeé rí fi hàn ẹgbàá gbogbo ìṣẹ̀lẹ̀ o Pasuma gbọ́n o tí kọ́lẹ́sì fọkọ̀pù ń bàdàn ó lọ mú bàdàn mi again wọ́n á ń bu pé aláyé wáyé tẹ́ máa lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ mú bàdàn mi wọ́n ní ìmọ̀ fún àwọn yẹn pé ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ Pasuma tó ṣe o Ìbàdàn ṣe fi ṣeré rárá ibẹ̀ náà ti máa padà jojú ẹ̀ padà ṣé àwọn aríṣẹ́ ẹ̀ sí ṣé mi máa lémi láti kó máa ní west Ìbàdàn mí lè kó wọ́ọ̀kì kí ló kọ́ mi pẹ̀lú ìmọ̀lẹ́ bábá táyé west Ìbàdàn àwọn náà máa rán síná ẹ lọ bá wa yín fà ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ nípa fún yín Portable èmi máa bẹ́ẹ̀ tó lọ lọ́hùn Ìbàdàn kò ṣeé bájà jọ tó náà bóyá ìlọ yẹn dídá wọ́n fẹ́ mú ẹlẹ́ ní ìka ni wọ́n lóòótọ́ alábòsí ni wọ́n orúkọ ti pọ̀ sí báyìí ti fún àwọn dáadé tẹ fún ẹ náà ó dáa ṣùgbọ́n ìwọ náà wàá jókòó bá rẹ̀ sọ pé Ìbàdàn lọ bẹ̀ wọ́n special lọ sí agbo Pasuma kó lọ bẹ̀bẹ̀ lórí Ìbàdàn tó bá pa ọ́ fúnra wa wọ́n lẹ́yìn Pasuma bá dùn gan lọ agbo Dr. Saheed Òṣùpá lọ agbo Òṣùpá ọba orin kékeré kí ló kó lọ bẹ̀bẹ̀ ń bẹ̀ pé Ìbàdàn mo bẹ̀ yín ni o lọ agbo Alhaji wà sísẹ́lẹ̀ wọn láìka Adékúnlé Kíbla lọ bẹ̀bẹ̀ ń bẹ̀ mo ní parọ́ fún ẹ kò tọ́ torí àwọn ẹgbẹ́ kò jábọ́ láìláìláìláìlára ó gbìyànjú rọ́gẹ́dì ló fi ń bá wọn fàánú ayé mi ò blé mo láyé mi rí pé ó fọ́ mo lọ́kàn mi bí bá lo láìfù ẹ̀ kó lò kó dáa pé ṣé ó lọ bá style lọ ní ọkàn mi ṣùgbọ́n Ìbàdàn ẹjọ́ tó lọ́hùn ẹjọ́ àbẹ̀ Ìbàdàn gangan wọn láìkí mísí Ìbàdàn gan wọn ò ṣe rọ́ sẹ́yìn ìlú Ìbàdàn ṣe fi ṣeré o mo gbé ọ̀rọ̀ yàn rí ẹ̀rọ béèrè mi nínú ọ̀rọ̀ yàn mo sì kéré gbà mo gbé ọ̀rọ̀ yìí mo mọ Ìbàdàn ní ìwúlò wọn gan jọ̀ọ́ tó lọ́n Portable máa bẹ̀ láàsì báyìí lọ́ọ́ Ìbàdàn ìlú Ìbàdàn mo sọ tèmi o jọ̀ọ́ tó Ọlọ́run lọ bẹ̀ wọ́n wá ti bẹ̀ wọ́n ó ti fìyẹn lẹ̀ tó ń janu tó fi hàn ní owó tí ò tó mú kaná tó sọ yẹn kò kàn ẹ́ ìwọ fèsì Ìbàdàn kò bẹ̀ wọ́n mo kí Alhaji Wasiu Pasuma ẹni jábọ̀ mo kí nílẹ̀ kan sí bàbá alákùnrin ní Pasuma tó yẹ pé tí wọn bá bájà ní ìrírí ẹ̀gbọ́n yìí adéwájú máa ní òfin máa ké fún àlàyé ẹ̀fọn àti máa ní ẹ̀fí sọ́dọ̀ jẹ́lẹ̀ ìjọ oyún bínú má bínú wà nílẹ̀ Pasuma ní jábọ̀ ẹgbẹ́ Ọlọ́run because ètò ó mọ̀ pé nǹkan báyìí ń dun ẹni ó ń dun àwọn ẹni yìí náà ẹ fi wọ́n lẹ̀ Ọlọ́run Pasuma sọ bẹ́ẹ̀ fún wa tó yẹ kó Ọlọ́run láyé mi má fi kú olóò tí lè bájà lọ́wọ́ mi tí lè fi bá ṣe nǹkan lọ́wọ́ Pasuma ni mo wọ́n pé kí wá ní ó ṣe mi ní òwúrọ̀ rí o
Òṣùpá mi gbọ́ mi ní bínú láyé mọ̀lẹ́gà kíbla ẹjọ́ tó lọ́wọ́ àwọn tó dákọ̀ yìí àwọn tó kú náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí mo kàn lè dákọ̀ tí wọ́n wà ní fíìmù náà wọ̀nyí àwọn tó wà ní fíìmù yẹn ni mò ń sọ ń pa èyí o Ìbàdàn ṣe fi ṣeré o ìlú Ìbàdàn